A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo dúpẹ́ fún Ọlọ́run fún àkókò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo tó ń wò mí. Bẹ́ ṣe nífẹ̀ẹ́ wa, tẹ́ nífẹ̀ẹ́ mi, Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín o. Ẹ ní dààmú o, ẹ ní sáré ká o pẹ̀lú ògo Ọlọ́run. Ògo tẹ́ bá dáwọ́lé báyìí, ó máa yọrí sí rere. This is On Point by 2, bringing my words to you live on YouTube channel. Please subscribe and God will continue to bless you. So, topic today ni ó ní ibi tá a sọ dé ní last week lórí pé wọ́n fẹ́ yàwó lé ẹ. Ṣé wàá wá torí pé wọ́n fẹ́ yàwó lé ẹ wàá wá relax? Ó ní relax, ibẹ̀ eré ìfẹ́ tún bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí pé ìgbà tí èèyàn wà lọ́yọ̀ kan ó yàtọ̀ sígbà tí èèyàn wá di méjì. Ìgbà tí èèyàn di méjì yẹn competition bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn ọkọ tó kó yín jọ náà àwọn náà fẹ́ kẹ́ ṣe competition. Ọkùnrin mọ́ láti kí obìnrin mọ́ ṣe competition láwọn lórí náà. So bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn. So ìyàwó mi ti wọlé, ìwọ ìyálé wàá wá relax. Wọ́n relax o. Ìwọ ló mọ ọkọ ẹ, ìwọ ló dẹ̀ mọ nǹkan tí ọkọ ẹ fẹ́. Gbogbo ọkọ ẹ wá fẹ́ yẹn, olùwà máa ṣe fún un ṣáá. Ní ọwọ́ nọ́ọ̀sì ń bì báyìí, nǹkan tí àwọn ìdílé fi ń gba ọkọ wọn padà, òun lè ní On Point bá yín mú wálé ni. Yes, àwọn ìyàwó máa ní nǹkan kan míì tí wọn ò mọ̀. Tí wọ́n ìyálé bá dẹ̀ ti mọ̀, ó ti ṣe kí ni ọkọ ẹ kò lè gbàgbé ẹ láéláé. Ó máa ṣẹ̀yìn méjèèjì papọ̀ ni. So ní north, nǹkan tí wọ́n ti ń lò ní north tí ẹ̀yin tẹ́ wà níbẹ̀ yẹn tẹ́ ẹ̀ mọ̀. Àwọn ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó láìkì kí ìyàwó wọn máa lo lẹ̀kẹ̀. Àwọn kan lè kú nídìí ẹ̀ lẹ̀kẹ̀ ìdí rẹ̀ mọ́ lẹ̀kẹ̀ ìdí. So ìwọ tó bá jẹ́ ìyàwó tó mọ̀ ń pẹ̀ tí ìyálé mọ̀ ń pẹ̀, definitely ọkọ bá ti rántí bí kẹ́ẹ̀dù ṣe ń ṣe ṣàrà orí rẹ̀ máa kanrin ní ọ́fíìsì ni. Ẹ wo ara ẹ̀ ní lẹ̀kẹ̀ ìdí tó dàbí lẹ̀kẹ̀ ọrùn. Kò kí ń ṣe àwọn onídọ́ọ́dọ́ kọlọ̀ yẹn o. Àwọn tó fine báyìí ṣẹ́rí àwọn lẹ̀kẹ̀ yìí ń sìn tó bá ti di ọwọ́ déré, ọwọ́ alẹ́ ni mo nìyẹn. Tó bá ti di ọwọ́ déré àwọn lẹ̀kẹ̀ yìí wọ́n máa ṣáná ni. Ṣẹ́rí wọ́n ṣe wáyé wọ́n máa ṣáná ni. So size by size wà tó yẹ yín àwọn òní kẹwàá arọ tẹ́lẹ̀ báyìí kẹ́ kó síbi. Kò ní ṣe local o. Àwọn kan sọ pé local ayé john ni local o. Oríṣiríṣi bí wọ́n ṣe ń lo tọ̀hún tó fine bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń lo ilé tó fine báyìí ṣẹ́rí ara kan tí ìwọ ìyálé tí wàá fi gbọ́kọ ẹ padà nìyẹn. Ṣé tó bá wà lọ́fíìsì báyìí ó máa rántí ẹ ni. Tí wọ́n bá dẹ̀ lo kinní, tí wọ́n bá lo lẹ̀kẹ̀ yìí, tí wọ́n bá lò, tíyàwó bá lò, ìyálé bá lò fọ́kọ ẹ̀, ó máa ṣe ṣẹ́rẹ́ ni. Then if this kinní bá stay long ní ara kò sí nǹkan tó ń ṣe fún yàn, it's okay. Tó bá ti wọ size ẹ, tó bá tẹ̀ kéré tẹ́lẹ̀ tó bá yá ó máa expand. Tó bá ti wọ size yẹn kò ní fún ẹni mark, kò ní fún ẹni any mark. Ó tún máa ń jẹ́ kí waist kò ní shape ni. Ó máa jẹ́ bó bá ṣe pẹ́ sí, ó máa jẹ́ kí ibẹ̀ yẹn kó sẹ́ dáadáa kó ní shape. So bí wọ́n ṣe ń lò ní nínú ọ̀tí o, àwọn tó bá lò báyìí wọn ò tí ì dààmú. Can you imagine kí ọkọ mọ̀ ṣe dé kó mọ̀ tún gbá ilé bá ṣe wá fún yín yẹn o. So ìkan nìyẹn. Bí a ṣe ní last week náà mo sọ pé tó bá fẹ́ gbọ́kọ padà mọ́ ò ní relax. Èèyàn sweat ní gbogbo etí ni, gbogbo ọrùn ni, gbogbo orí ni, tí gbogbo orí máa dọ̀tí, tí gbogbo ẹran máa sweat tí wọ́n máa rùn. Kò sí yẹn. Ìmọ́tótó ni àdínì sọ wípé òun faramọ́ ìmọ́tótó. Àdínì fẹ́ kẹ́ ẹ lo perfume kí ọkọ wọnú yàrá yín báyìí kí gbogbo yàrá mọ́ ọrùn scent. Bí ẹ pé tó bá jáde báyìí ó máa rántí scent yẹn ni. Kò kí ń ṣe àwọn scent tí ó máa ń rántí scent yẹn o. Àwọn scent tó dùn tó jẹ́ pé ọkọ bá lọ sí yàrá ìyàwó ó mọ̀ pé perfume tí mo ń gbọ́ ní yàrá ìyálé ó tún lágbára títí tiẹ̀ lọ. Yes, kò need ká relax nípa pé wọ́n fọyín because ordinary maclean àbí kí ni wọ́n lò ìgbà míì a máa lo oríṣiríṣi toothpaste kò kí ń mú bad breath lọ. Yes, kò jẹ́ kí n kó gbogbo ìdọ̀tí tán. Kò kí n tó àwa step further èmi On Point by 2 mo step further. Mo wá wò pé kí ni a lè ṣe o láti help àwọn tó ní bad breath àti tó yẹ pé tí kọ́lọ̀ eyín tó máa dúdú àbí tó máa brown. Àwọn míì naturally eyín wọn brown ni but at least you still have to help yourself. Ó ní mo wá sọ pé ibi tí mo ti research dé and eléyìí homemade ni.
homemade, kò kí ń ṣe pé ẹ ṣe máa lọ rà ní hospital, ẹ ṣe máa lọ rà ní supermarket. You can do it yourself. Tó bá ní àwọn gbogbo àwọn kékeré kẹ́tẹ̀ tí ẹ máa nílé ni. At least number one, a máa ní toothpaste, right? Toothpaste kékeré kan lè Oral-B ní nígbà ní Nigeria wa. I hope you are seeing it. Oral-B, yes. Then this is baking soda. Cherry baking soda. This is baking soda. And this is charcoal. Charcoal anywhere. Charcoal ẹ̀yin tẹ́ bá ní, I'm sure ní supermarket ẹ máa get a supermarket tẹ́ bá ní charcoal nílé. But ní Nigeria ní báyìí a lè ṣe ká mọ̀ ní charcoal nílé. Then salt. This is salt. So àwọn kíní a máa mix ẹ̀ papọ̀. A máa mix ẹ̀ papọ̀. Ó lè jẹ́ pé ó yẹ kó need pé kó tiẹ̀ pọ̀. Ẹ wo size charcoal yìí. Every size charcoal is not as if it's much. You understand? At least eléyìí ẹ lè lò fún maybe a week. Then wọ́n mú size the baking soda yìí. You understand? Size the baking soda yìí bó ṣe wà yìí kò kún o. I don't know if you are getting it. Ẹ ṣáà máa bẹ́ẹ̀ ṣe máa ṣe calculation ẹ̀. Ṣé rí pé kò kún díẹ̀? Ẹ máa mix ẹ̀ mọ́. So yẹn ẹ máa mú iyọ̀. Although some of the ingredients tó wà nínú iyọ̀ ó ti wà nínú baking soda yẹn náà already. Ẹ kàn máa mú pinch of salt. Can you see? Pinch of salt. Ẹ máa add ẹ̀. Ẹ máa add ẹ̀ mọ́. Tẹ́ bá fẹ́ toothpaste yìí. Èmi ò ní dá tèmi sí o. Àmọ́ tẹ́ bá fẹ́ ẹ lè dá sí kẹ́ mix ẹ̀ papọ̀. Then every morning ẹ máa take care morning and evening. Ẹ máa lò, ẹ máa fi fọyín. Àmọ́ èmi tí n bá ti mix mo máa mix ẹ̀ kalẹ̀ báyìí. Already mo mix ele kalẹ̀ báyìí. This is how I take my own. Ó ti mix ẹ̀ ó ti wà okay báyìí. So màá wá mú toothpaste. This is how I use mine. Màá mú toothpaste màá ṣe báyìí. Màá mú toothpaste báyìí. Màá ṣe báyìí. So this one tó ti wà níbẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn. Yes. Màá mú báyìí. So eyín bẹ́ẹ̀ wọ́n bó ti mix already. A máa fi fọ eyín. A máa fi fọ eyín. A máa fi fọ gbogbo ẹ̀. A máa fi fọ gbogbo ẹ̀. A máa fi fọ gbogbo ẹ̀. Understand? Mo wà ní YouTube. I don't know, maybe it will disgust some people. So mi ní láti máa fún yín pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ṣe bí mi ṣe máa ń ṣe mí nìyẹn. Kíní yìí ó máa jẹ́ kéyìn white dáadáa. Then gbogbo bad breath ó máa take care of. So you use it in the morning and last thing at night. Ọkọ ò ní gbọ́ gbogbo òórùn tó máa ń wá láti nínú àwọn. Ẹ máa fi fọ gbogbo àwọn. Ẹ máa kò kí kankan tó fi ń ṣèyàn sorry. Baking soda is not fi ń bake cake ni. So it's okay, it's not dangerous. And this charcoal is not dangerous because you have been hearing it before. Ó dáa fún yín máa jẹ́ kéyìn white seriously. Èmi máa ń lò dáadáa tí n bá lò kankan lò kí n balẹ̀. Ẹ jẹ́ máa lò lálẹ́ náà. Torí gbogbo tíyàn ti káàkiri gbogbo everywhere. Gbogbo sweat. Àwọn míì máa ń wẹ̀ lásán lálẹ́ wọn kì í fọyín. You need to bath and wash and brush your teeth. Ẹ má brush ẹnu pẹ̀lú ordinary kíní. Although ó wà important because it is there. Ó máa jẹ́ kó foam. Ẹ bá dẹ̀ ṣe tán ẹ dẹ̀ fọyín. Ẹ máa bó ṣe máa white tó ṣe máa clean dáadáa. So ara àkọ́tà ń pè ní ìmọ́tótó kò ju bẹ́ẹ̀ yẹn náà lọ. And it is not as if it's dangerous. It is not dangerous. It is good. So